ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí àáfàá Súnà sọ nínú ọ̀rọ̀ yìí kí n tó wá ṣe bó ṣe yé mi mọ́. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Ẹ jẹ́ ká lọ bóyá ká tó lọ gbọ́ nǹkan tó sọ. Ẹ̀yin tọ́rọ̀ kàn bá mi Májàsọ́lá Ìgbòho ṣá, Akóredé Àyìnlá Òṣùpá, ìjọba Fújì Pasuma, ẹ wá ń bí ẹgbàgà kẹ́ jókòó. Oríyọmí Hamzat, ẹgbàgà kẹ́ jókòó. Òkèlẹ́wà ẹ ní jábọ́ láéláé, ẹ súnmọ́ bí. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. Àti àáfàá yìí náà mo gbàgbé kí n gbé píkṣọ̀ wọn síbẹ̀. Àmì Ọlọ́run, ẹ̀yin náà táyé bá wà fún yín, ẹgbàgà ẹ jókòó, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Bóyá ẹ jẹ́ kí a gbọ́ nǹkan tí àwọn àáfàá wa Súnà tí wọ́n ní láti ṣàlàyé fún wa, torí pé àní tinú ọ̀rọ̀ mọ̀ràn, gbogbo ayé ló ti gbọ́ ohun tó sọ, ṣùgbọ́n ojú tèmi fi wò ó lèmi fẹ́ sọ. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó kọ́kọ́ sọ náà ní ìṣẹ́jú méjì. Tí nǹkan bá ti ṣe mí tó ṣe àwọn ẹbí mi, Òṣùpá ní kẹ́ ẹ mú àti àmì Ọlọ́run. Gbogbo ẹni situation tó bá ti wà nílẹ̀ láyé, ìbájọ́ ta ẹ ló ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀, òótọ́ ọ̀rọ̀ ni kí o máa sọ ń bẹ̀. Kí o máa sojú ṣáájú. Òtítọ́ ọ̀rọ̀ tó Òṣùpá sọ pé kéèyàn sọ, ilé mi ó sọ. Oríyọmí Hamzat, ẹ̀yin ń bẹ̀rù Òṣùpá, ẹ lè sọ títọ́, ẹ lè sọ òdodo. Ẹ dẹ̀ ń pera yín ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn. Báwí á kú, báwí ọ̀run là ń lọ. Oríyọmí Hamzat, ẹ̀yin ń bẹ̀rù Òṣùpá. Òṣùpá jẹ́ Ọlọ́run ni. Òṣùpá jẹ́ Ọlọ́run ọba. Oògùn tó níyẹn yóò fẹ́ pa yín àbí. Oríyọmí Hamzat, ibi tí mò ń bọ̀ gangan lélẹ̀. Gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n onílàákà ẹ súnmọ́ mi. Tí nǹkan bá ṣe èmi Saheed àfáà Súnà àti ìyàwó mi àtàwọn ọmọ mi, tí nǹkan bá ṣe àwọn ẹbí mi ní 30 ọdún sísìn, Saheed Òṣùpá ṣé ò já mi àmì Ọlọ́run, àwọn méjèèjì ní kẹ́ ẹ lọ mú, àwọn méjèèjì ní kẹ́ ẹ bí. Torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti dábò ẹ̀ tó. Òṣùpá sọ pé kí ni mo fẹ́ ṣe, ó lé mi ò ní nǹkan kan, ìjàmọ̀ nǹkan kan, ó ní mi ò lówó náà, mi ò nípò, mi ò ní èèyàn, mi ò mọ̀yàn, mi ò lóògùn, mi ò lágbára, mo sì gbà bẹ́ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n mo ní Ọlọ́run ọba, ó pé mi ò jẹ́ nǹkan kan. Ẹ wò ó, nígbà mo dábọ̀ ọ̀rọ̀ yìí tó, ọ̀rọ̀ tí mo wá àtàtí mo fẹ́ sọ yìí, nígbà tí mo dábọ̀ ẹ̀ tó, ẹ wo gbogbo àwọn tó súnmọ́ Òṣùpá tí mo fọ̀rọ̀ yìí lọ, wípé kí wọ́n bá mi bẹ́ẹ̀ àbí kí wọ́n mú mi lọ bá kí n bẹ̀ ní kọ̀kọ̀. Òṣùpá yìí máa sọ lọ, sọ lọ, ẹ káwọn fídíò yìí náà kí wọ́n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Lákọ̀ọ́kọ́ kó tó tẹ̀síwájú, mo stop ẹ̀ ń bẹ̀ yẹn torí pé ọ̀rọ̀ onílé. Bó ṣe bẹ̀rẹ̀, ó ní tí nǹkan kan bá ṣe ẹ́, tó ṣe ìyàwó ẹ̀, tó ṣe àwọn ọmọ ẹ̀, Òṣùpá nìkan lọ mú o àti àmì Ọlọ́run ní 30 ọdún sísìn, Òṣùpá nìkan lọ mú. Àáfàá Súnà, jẹ́ kí nǹkan ṣe ẹ́ náà, jẹ́ wọ́n tí ẹ jẹ́ kí nǹkan kọ̀ọ̀kan ṣe ẹ́ náà, jẹ́ kó ṣe ẹ́, farabalẹ̀, jẹ́ kí nǹkan yẹn ṣe ẹ́. Kò wá mọ̀ bóyá wọn ò ní mọ ibi tí kú ẹ̀ ti wá. Ìbọn ṣe autopsy, bó o ti kú wọ́n ti rì ẹ́ mọ́lẹ̀, wọ́n á wú ẹ jáde, wọ́n á ṣe autopsy ẹ̀. Ló bá parí, orí ẹ̀ ti dàrú fún gbólóhùn yẹn, ó ní làákàyè. Kọ́ lọ mú Òṣùpá tí ọ̀bẹ tó mú sí ẹ lọ́rùn, any small thing, gbogbo yín tẹ́ bá ti lè ní small recognition lórí social media, tẹ́ wà tẹ́ sọ Facebook di irinṣẹ́ tẹ́ fi máa gbé àwọn èèyàn ṣubú. Tẹ́ bá ti ní small frame báyìí, tẹ́ni tí bá ti ṣe mí o, ẹnìkan nìkan lọ mú. Ọ̀gbẹ́ni, dákú ẹkú, tó bá kú okú fẹ́lẹ́ dá ẹ̀. Wọn ò lè mú anybody. Tẹ́ o rò pé dáadáa tẹ́ ń ṣe lórí ayélujára ẹ̀ náà máa sọ ní court of law. Ẹ máa lọ sí court kẹ́ lọ máa wòran ní court. Wàá mọ̀ pé gbogbo orí burúkú tẹ́ ń sọ lórí ayélujára ẹ̀kọ́ náà máa sọ ní court of law. Tó bá dé court of law gangan, wọ́n máa kóòtì law ni wọ́n máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀, ó ní code, orí ẹ̀ ò pé. Ṣé ńgbà tó kú wọ́n mọ̀bẹ sí ẹ lọ́rùn, wọ́n mọ̀bẹ sí ìyàwó ẹ lọ́rùn, wọ́n rí wọn bí tán ti shoot ẹ àbí tán ti kọjú ìbọn tiẹ̀, àmọ́ rí wọn bí tán ti gà ẹ lọ́rùn mọ́lẹ̀, tán ti payá ẹ. Ló fi máa sọ pé tó bá ti kú kọ́ lọ mú Òṣùpá àti àmì Ọlọ́run. Gbogbo ohun threatening tẹ́ máa ń lò yẹn, àwọn emotional blackmail yẹn kò lè work mọ́. This is 2026. Ẹ lọ kó là kó lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ kó ṣì dànù. Ìwọ tó bá ti fa gbùrù máa fọ́n, bá fa gbùrù máa fa gbó. O lè máa wá fohùn òṣì kan threatening àwọn èèyàn, kó máa fi gbé àwọn èèyàn ṣubú, kó máa fi wá ṣubú àwọn alágbára. Bẹ́ẹ̀ ni Ìgbòdèrè tí ń ka òpònú aláyébàjẹ́ tí ń kà kan sọ pé tóun bá kú Ìgbòho nìkan lọ wá kú dànù. Wọn ò ní mú anybody. Ọmọ ìyá mi, wọ́n máa ṣe autopsy, wọ́n máa mọ kú tó pa ẹ́. Orí ẹ̀ burú.
gbogbo àwọn tó bá kù kẹ́ ẹ kú gbogbo ẹbí yín gbogbo fámìlì ẹ bó ṣe sọ ikú tó bá pa yín wọ́n máa lọ wádìí ikú tó pa yín ni nígbà tí wọ́n bá ti rí ẹyin tó olóhùn ló pa ṣé wọ́n á rí fingerprint ẹ lọ́wọ́ lọ́rùn ẹni tó fi ní kàn lọ mú tí kú bá pa ikú pa ẹ ní o kò kú dànù ni ìwọ ni kó má ṣe nǹkan tó máa fi kú oró dànù ìwọ ni kó má ṣe nǹkan tó máa fi pa ẹ dànù torí obi tó fojú sí ọ̀nà lè má gbàbẹ̀ lọ ó jẹ́ pé àwọn omi tó lọ forí bẹ́ẹ̀ sí náà máa lọ pàyà ẹ̀ òkú nìyẹn sàárà ẹ tó ti kú òkín rojọ́ òkú òkín báláyé rojọ́ lápá abẹ yẹn fìyẹn lẹ̀ tó bá kú sàárà ní kú ẹ má jẹ́ kán pa ẹ́ ìwọ ni kó má lọ fa gbùrù kí gbùrù má fa gbó ẹni tó lọ bẹ́ sí nìsín àti wèrè dídìrín tí nǹkan tó fi gbogbo ẹnu ṣe kínní amúnibúni tó bá lọ ń gbòòrò sí àwọn tó ń jẹ́ fans tó bá fún ẹ̀ gbàdí látẹ̀yìn onímọ̀ tó fọ́ ẹ létí etí a máa pò yìí kó tó kọjú sí wọ́n tún ti dàbò ẹ̀ left and right wákàn máa rí pé tí ẹ gbóná ojú ẹ pò yìí ni tàwa ló fẹ́ mú lọ ilé ẹjọ́ orí ẹ ti dàrú ó kàn lè máa lọ lásán kọ́kàn rí ẹ tó yọ ní stọ̀ kan tó lọ ra nǹkan ní mọ́ kan kọ́kàn sáré dọ̀bù kọ́ọ̀sì ẹ̀ kan wájà ẹ̀ kan sáré dàbò ìyá ẹ lójú pàpàpà two fighting àwọn nìkan lọ mọ́ṣù pa bóyá bí wọ́n ti jù ẹ́ ní mọ́rò kan lọ́rùn ó lọlẹ̀ bẹ́ẹ̀ straight ó gbà bẹ́ẹ̀ lọ tó dẹ̀dẹ̀ pé wọ́n lù ẹ́ ní ẹja ni àwọn nìkan lọ mọ́ṣù pa ayé ṣe ẹ́ lápá abẹ yẹn kò sọ̀rọ̀ ń bẹ̀. èkejì ó wá ń pe Oríyọmí Hamzat ó pè é ní èèyàn burúkú ó nítorí pé ó jẹ́ activist tó bá jẹ́ activist tó bá mọ̀ pé ó ní ìdí human rights tó máa fight fún ẹ ó ní ó gbọ́dọ̀ gba kóòtù lọ àbí torí kí ni kóòtù ló ń ṣe ní human rights lawyer human rights lawyers wà lóríṣiríṣi tó bá mọ̀ pé ó ní case pẹ̀lú èèyàn gbábẹ́ lọ èwo lórí burúkú tó wá ń ṣe blackmailing tó ń ṣe emotional blackmailing lórí social media tó ń defame ẹni ẹlẹ́ni tó lórí burúkú ni ẹni ayé ẹ ti bàjẹ́ o ti gbéra ẹ ṣubú o ti jábọ́ ná àwọ̀rò kò fẹ́ jáyàn bọ́ àbí ọlọ́run dẹ̀ já ẹ bọ́ ìyá ẹ ti jábọ́ ọlọ́run o ti jábọ́ finally o ò tí ì débi kankan táyé ẹ ti sáré bàjẹ́ ogun ìdílé ti tẹ̀lé ẹ o jẹ́ lọ bẹ àwọn tó bá ṣe ẹnu ìdílé yín o jẹ́ lọ bẹ wọn torí lè òṣojú lásán fún ẹ àkọ́kọ́ nìyẹn. èkejì Oríyọmí Hamzat wọ́n ní pé wọ́n fọ̀rọ̀ lọ ń bẹ̀rù òṣùpá ẹni tó rẹrù ògo sórí àwa jẹ́ kí ìwọ tó gbé jàǹkárí wọ̀rù tó gbé kankan dání olófìfo aláriwo orí social media ajẹ́ kó wá da irú ògo tó ń gbé dání ajẹ́ kó dà lórí ẹ̀ dàrú nígbà tí ò bá yan ìjà tóun àtẹ̀yìn lọ́rọ̀ tí wọ́n jọ níjà tó dẹ̀ mọ̀ pé ẹni yìí òun ń jẹ lára ẹ̀ ìyẹn náà ń jẹ lára wọn jọ ń gbádùn ara wọn ni wọ́n jọ wà fúnra wọn ìwọ olórí burúkú aláyébàjẹ́ kan tó ní tó gbé kankan dání wàá kàn gbé òfófó báskẹ́ẹ̀tì dání wàá láwọn tó rẹrù ògo dání kan gbé lẹ̀ kan gba báskẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀ orí ẹ̀ ti dàrú tó bá ní case kò sí nǹkan tó kan Oríyọmí ń bẹ̀ Oríyọmí ti bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ parí according to your word o ò lè ja ò lè parí nìyẹn bóyá Òṣùpá ti rí nǹkan kan tó fi fẹ́ yẹra fún ẹ tó fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ so then Stephanie tipátipá náà fi báyọ̀ ṣe ni o bẹ̀bẹ̀bẹ̀ kò gbọ́ then let him go ó jọmọ ìyá ẹ ni èèyàn tó fa ẹ mọ́ra tó mú ẹbí tó mú ẹbí ara tó ń ṣe ẹbí ọmọ torí wọn náà dẹ̀ ń gbé gẹ̀gẹ̀ tó náà dẹ̀ ń gbé ẹ gẹ̀gẹ̀ orí kò ti jábọ́ olórí burúkú ìyẹn lápá abẹ yẹn jẹ́ ká continue ká máa gbọ́ tiẹ̀ lọ. Òṣùpá wọ́n ẹ̀ Òṣùpá bó bá dúrágì nǹkan bàjẹ́ bá dúrágì nǹkan bàjẹ́ Òṣùpá wá ìwọ nífẹ̀ẹ́ yóò bá Òṣùpá tó bá dúrágì nǹkan bàjẹ́ ojú àpò ní jojú ara mọ́ Òṣùpá bá dúrágì nǹkan bàjẹ́ ojú àpò ní jojú ara mọ́.